Tinubu gbóríyìn fún Abiola àti àwọn yòókù lórí ìjọba àwa-arawa. Ààrẹ Bọ́lá Tinubu ti gbóríyìn fún ẹni tó jáwé olúborí nínú ètò ààrẹ tó wáyé ní June 12, 1993, ìyẹn Moshood Abiola, àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mìíràn tí wọ́n pàdánù ẹ̀mí wọn lórí èsì ètò ìdìbò náà àti ètò ìṣèjọba àwa-arawa ní orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ tó sọ ní Ọjọ́rú Wednesday fún àjọyọ̀ ètò ìṣèjọba àwa-arawa, Ààrẹ Tinubu sọ pé àwọn ènìyàn yìí fi ọjọ́ ọ̀la wọn lélẹ̀ kí ọjọ́ ọ̀la Nàìjíríà lè dára. Ó ní a pàdánù àwọn akọni lọ́kùnrin àti lóbìnrin. Ó ní nínú ìgbìyànjú yìí, ẹni tó jáwé olúborí nínú ìbò ààrẹ June 12, 1993, olóyè MKO Abiola, ẹni tó jẹ́ èèkàn gbòógì nínú ọ̀rọ̀ ìṣèjọba àwa-arawa, ìyàwó rẹ̀ Kudirat, General Shehu Musa Yar'Adua àti Pa Alfred Rewani pẹ̀lú àwọn mìíràn fi ẹ̀mí wọn lélẹ̀ kí orílẹ̀-èdè wa lè ní ọjọ́ ọ̀la tó dára. Ààrẹ ní kò sí ohun tí wọ́n lè fi san oore ńlá tí wọ́n ṣe fún orílẹ̀-èdè yìí. Ó wá ní kí a bu ọlá fún olóyè Anthony Enahoro, olóyè Abraham Adesanya, Dan Sulaiman, olóyè Atto Nwankwo, olóyè Chukwuemeka Ezeife, Ndubisi Kanu, olóyè Frank Kokori, olóyè Bọ́lá Ìgè, olóyè Adékúnlé Ajásin, olóyè Ganiu Daudu, olóyè Ayọ̀ Fásánmi, olóyè Gani Fáwẹ́hìnmí, olóyè Ọlábíyì Dúrójayé, dókítà Bẹ́ẹ̀kọ́ Ransom Kuti, Chima Ubani àti àwọn yòókù. Ó tún ní kí a wo ìfijì General Alani Akinrinade, Pòfẹ́sọ̀ Bọ́lájí Akínyẹmí, Pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká, olóyè Ralph Obioha, olóyè Cornelius Adébáyọ̀ àti àwọn yòókù èyí tí kò ṣeé gbàgbé. Kò ní jù báyìí lọ nínú ìròyìn yìí fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Ká fìre pàdé. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà. Àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé